máa làlùyọ tó ga, ìwọ̀n mi máa gbẹ́jà ńlá, mo máa lùyọ níbi tó gbà. Ìyanu ajá ni láyà lọ́lọ́ máa ṣe fún mi àti ìwọ náà tó ń wò mí tó bá ti nígbàgbọ́. Èmi lẹ́rí kan máa sọ tiẹ̀ nínú agenda o, àwọn tó máa làlùyọ kóṣù tó lọ. Èmi lẹ́rí kan, èmi lẹ́rí kan, èmi lẹ́rí kan, èmi ni ọpẹ́ yìí kò mọ̀ o, èmi ni ṣe jubilation wọ́n máa fa kókó sí celebration. Ọpẹ́ yìí kò mọ̀, ọpẹ́ promotion gbogbo, àlùyọ tó ga o, contract ńláńlá o, èmi ni, èmi lẹ́rí kan, èmi ni, èmi ló kàn nílé wa tó máa làlùyọ sẹ́, èmi ló kàn nílé wa tó máa làlùyọ, alẹ́ mi ló kàn nílé wa tó máa làlùyọ sẹ́, èmi ló kàn nílé wa tó máa làlùyọ. Ó yá nínú ògo, ó ti yá, ó ti yá, ó jẹ́ ká lọ. Ó yá nínú ògo, ó ti yá, ó ti yá, ó yá nínú ògo, ó yá nínú ògo, pariwo, ó yá nínú ògo, ó yá nínú ògo, bá mi nínú ògo. Ó ti yá, ó ti yá, 2026 ọkọ̀ yẹn ti fẹ́ ṣí. Ògo tuntun máa ṣẹ́yọnú ayé mi àti ní 2026. Gbogbo àgbáyé ló dé máa rí. Sọ pé ògo mi máa shine kárí ayé ní 2026. Kí ni ohun mi máa láyé já. Mo máa dògbò àgbáyé kéènì. Lójú àwọn aróní kí mo máa shine sọ báyìí. Mo máa shine, shine, shine baby. Ó yá nínú ògo. Ọ̀rẹ́ mi jẹ́ ká lọ. Ó yá nínú ògo. Ó yá nínú ògo. Ó yá nínú ògo. Ó yá nínú ògo. Ẹ pariwo àwa lọ síbi gíga, ọtí àwa lọ síbi gíga. Èṣù ò lè dí wa lọ́wọ́ o, à ń lọ síbi gíga. Ẹni tó bá lò bá débi àti ẹ lọ́wọ́, ó máa kú dànù ní kíni. Ẹ̀ṣẹ̀ ò lè dí wa lọ́wọ́ o, àwa ń lọ síbi gíga. Ènìyàn ò lè dí wa lọ́wọ́ o, àwa ń lọ síbi gíga. Ayé ò lè dí wa lọ́wọ́ o, à ń lọ síbi gíga. Pariwo àwa lọ síbi gíga, àwa lọ síbi gíga. Ibi gíga láyé mi, ibi gíga láyé mi o. Ní 2026, ògo mi máa láyé já, kò sóhun tẹ́ṣe léṣe sí. Àdìsẹ́ ibi gíga láyé mi, ibi gíga láyé mi o. For sure, for sure. Àti èmi àti gbogbo ọkọ̀ tó ń gbọ́ mi tí wò mí ní àgbáyé. Ibi gíga láyé wa, ibi gíga láyé wa o. Hallelujah. Kò sóhun kò tẹ́ṣe léṣe sí. Èmi àti ẹ lọ síbi gíga, àtàwọn ọkọ wa àtàwọn ọmọ wa, a ò ní ṣe dá dúró lórúkọ Jésù. Àmín.